Marine Kingdom. What did they tell you about the Marine Kingdom? Hey, wọ́n po zobo yẹn wá fún wa, amu a digest here. They said a lot of evil things about the Marine Kingdom. You see, these people don't want you to know the power you wield as an African. They stole your identity. They don't want you to know the hey, Marikuli Serif Ilija. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run dá ohun gbogbo kò dá omi? Lọ ka ìwé Genesis orí kìíní, orí kejì kẹta kẹrin, ẹsẹ̀ kejì kẹta kẹrin. Nígbà tí Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ sí ní dá ayé, wọ́n ní ayé sì wà ní jújù ó sì ṣófo. Ó ní ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lójú omi. Number 1, níbo ni ẹ̀mí Ọlọ́run ti wá? Number 2, kí ló dé tí ẹ̀mí Ọlọ́run rá bàbà lójú omi? Number 3, kí ni ìtumọ̀ kéèyàn rá bàbà? Ǹjẹ́ o mọ̀ wípé Ọlọ́run dá ohun gbogbo kò dá omi? Amakui seri makuya ndebusi. Ǹjẹ́ o mọ̀ wípé go and read your Bible from Genesis to Revelation. Gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó gáyàtà tó ṣẹlẹ̀ nínú ìwé mímọ́. In every of it, water was involved. Ohun tí wọ́n ń demonize fún ẹ̀yin nìyí. Ǹjẹ́ o mọ̀ pé nígbà tí ọ̀run fẹ́ ṣí lórí Jésù, ohun tó complete manifestation yẹn was water. Ó ní asiri bọnú omi, ó ní òun sì fọ̀ láti ọ̀run. Ìwẹ̀ odò is evil, but water baptism is holy. Kí ni ìyàtọ̀ méjèèjì? Nǹkan náà ni. Ṣèbí etí odò ní inú omi lẹ́tí ń ṣe. Ẹ ní sùúrù á gbé yín. Praise the Lord, hallelujah. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ẹ bá wo fídíò yìí, ẹ bá wa share. Ẹ já sọ pé Jesus is the only way. Hallelujah. Mo ń bọ̀ Evangelist Noah. Ẹ máa wò pé ìwòlẹ̀ tún gbọ́ yìí. A tún gbọ́, kò sí ohun tá a lè gbọ́ tán lórí ilẹ̀ alàyè. Omi ìlà tún gbé wá yìí o. Ọmọ ẹgbẹ́ omi, òun náà wá defend àwọn ọ̀gá ẹ̀ lórí ilẹ̀ alàyè. Ẹ gbọ́ jàkújàkú, ẹ gbọ́ owó tó ń sọ lẹ́nu. Ó ní wọ́n po sóbò fún wa. Ìta ló ń po sóbò, òun gan ló ń po sóbò fáwọn èèyàn báyìí tó jẹ́ pé Ọlọ́run ò ní jẹ́ ká gbé mu. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín. Thank God for the life of Evangelist Noah. Kẹ́ wá gbọ́ ohun tí Evangelist Noah tí wọ́n sọ lórí rádaràda tó sọ. Ẹni tó bá gbọ́ bó ṣe ń sọ yìí sí àwọn pè nìkan, ẹni tó lóye ọ̀rọ̀ Ọlọ́run nìkan ẹ̀rí ló máa gbàgbọ́ pé ó ń sọ ìjìnlẹ̀. Láì mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ rọ́bìṣì fáwù ni, rádaràda ló ń sọ lẹ́nu. Téèyàn gan bá tiẹ̀ ń kọrin gan tí ò bá dùn ṣe bóyá òun gan ó fi ta rẹ̀ gbọ́ pé sórí ohun tí mò ń sọ yìí, but anyway ṣá mi ò lè blame ẹ̀. Òun náà fẹ́ tajà ni, ó wá defend ọ̀gá ẹ̀ ni, so ó fẹ́ tajà ni, ó fẹ́ initiate àwọn èèyàn sínú ẹ̀mí omi. Sínú ẹ̀mí omi, ó fẹ́ initiate àwọn èèyàn ni, ó fẹ́ kí wọ́n gba ẹ̀mí kẹ́mi. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dìjọ gbọ́ ohun tí Evangelist Noah sọ. Ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, yóò dára fún wa. Àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Ó yá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tag mi sí fídíò yìí, àwọn ẹlòmíì ṣẹ̀ wá sí díẹ̀ mi, I can't count them. So mo rọ̀ wá, ẹ jẹ́ ká share fídíò yẹn dáadáa káwọn èèyàn bá lè rí ìmọ́lẹ̀. My sister, mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ tòsí. Nǹkan tó yàn bá mọ̀, èèyàn kì í mọ̀ náà nìyẹn. Ọdún èèyàn lè fẹ́ sọ pé òun mọ̀, but àwọn alàgbà sọ wípé bí ẹnìkan bá rò pé òun mọ̀ nǹkan, kò tí ì mọ̀ bó ti yẹ kó mọ̀. Náà nínú ọ̀rọ̀ yín ẹ bẹ̀rẹ̀ pé wọ́n dì sí wí pé wọ́n gbin wọ́ọ̀chì pé nǹkan kan jẹ́ Marine Kingdom. Kí ló jẹ́ Marine Kingdom? Mo ń bọ̀ ǹbẹ̀ òun ni màá fi ṣe last. Màá mú mọ́ ọ̀rọ̀ tẹ́ sọ last pé ìwẹ̀ odò. Ibi tí mo fẹ́ focus lé ibi tí ẹ ti sọ ọ̀rọ̀ nípa Bíbélì pé gbogbo nǹkan lọ́lọ́run dá, Ọlọ́run kọ́ ló dá omi. Irọ́ ni ọ̀rọ̀ yẹn mà. Irọ́ ni ọ̀rọ̀ yẹn. In the book of Genesis chapter 1, ó ní in the beginning God created heavens and earth. Láìsí ayé, ibo lomi tó wà nínú ayé ti fẹ́ wà, ibo ló ti exist wà. It is when God created the earth lomi farahàn nínú ayé. Ṣẹ́ẹ̀dẹ̀ ní bómi ṣe farahàn nínú ayé yẹn náà ni omi ṣe farahàn lókè. Ọlọ́run ló dáa. Ẹ jẹ́ ká lọ sínú the book of Psalm 148 verse 4-5. Ó ní ẹ fi ìyìn fún ẹ̀yin ọ̀run, àwọn ọ̀run àti ẹ̀yin omi tí ń bẹ lókè ọ̀run. Jẹ́ kí wọn kí ó máa yin orúkọ Olúwa nítorí òun pàṣẹ a sì dá wọn. So Ọlọ́run tó dá ọ̀run, ó ṣe dá ọ̀run tómi wà ń bẹ, bẹ́ẹ̀ náà ló ṣe dá ayé yìí náà tó omi fi wà ń bẹ. Ṣé àwọn pété bá sọ pé Ọlọ́run kọ́ ló dómi, omi kàn dédé exist, self existence nìyẹn. Definitely intent sọ ni pé Ọlọ́run kọ́ lọ́lọ́run mọ́ nìyẹn, torí pé omi náà ó ti gba ipò self existence, ó ti dá wa, whereas èyí kan sọ pé Ọlọ́run ló dá ohun gbogbo. Ẹ jẹ́ ká wo the book of Nehemiah chapter 9 verse 6. Ó ní ìwọ
àní ìwọ nìkan ṣoṣo ni Olúwa, ìwọ ni ó ti dá ọ̀run, àwọn ọ̀run pẹ̀lú gbogbo ogun wọn, ayé àti gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀, òkun àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, ìwọ sì pa gbogbo wọn mọ́ láyé, ogun ọ̀run sì ń sìn ọ́. Ṣẹ́gbọ́, òun ló dá ọ̀run àti ọ̀run dé ọ̀run, ayé àti ohun gbogbo tó ń bẹ nínú ẹ̀. Tá a bá sọ pé ohun gbogbo tó ń bẹ nínú ayé yìí, ṣé omi ò sí ńbẹ̀? Omi wà ńbẹ̀, òkun òun ló dá. Now, tá a bá tún lọ sínú ìwé Òwe chapter 8 nípa ìfihàn tí Solomoni rí nípa Kristi, a fẹ́ lọ wo àwọn kankan bẹ̀. Ẹ jẹ́ ká mú láti verse 22. Olúwa ti pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. A ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí kí ayé kí ó tó wà. Nígbà tí ọ̀gbun kò sí, a ti bí mi. Nígbà tí kò sí orísun tí ó kún fún omi púpọ̀. Kò tí sáwọn nǹkan yẹn, àwọn nǹkan tẹ́yìn sì ń sọ pé nígbà tí Ọlọ́run ti wà. So báwo ló kàn déédéé ṣe jáde wá? Tí mo sì pé Ọlọ́run ló dá. John chapter 1 verse 3, nípasẹ̀ ìlà dáhùn gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dáhùn kan lẹ́yìn ohun tá a dá. So if you believe that God created everything, then why are you now still saying that water just come from a place? No, that is wrong. Now, ẹ wá sọ wípé ìwẹ̀ odò, wọ́n ní ìwẹ̀ odò dá, baptism dá. Tẹ́ ẹ bá fẹ́ lọ ṣe ìwẹ̀ odò, ẹ máa fẹ́yàn lọ́ṣẹ. Ṣé understand the thing? Ìjọba kan fún èèyàn ní ọṣẹ pé okay o, àdín ló máa fi parako tó wẹlé yìí o, epo ló máa fi parako tó wẹlé yìí o, orí òdì ló máa fi parako tó wẹlé yìí o. Ó dẹ̀ ní nǹkan tẹ́ máa mix mọ́ àwọn ọṣẹ yìí, ó di pé máa gbé fẹ́yàn. Ṣé baptism ni bó ṣe baptism nìyẹn? Ẹ̀yin náà mọ̀, ṣe rí, let's stop deceiving ourselves and deceiving people. Ẹ bá fẹ́ ṣe nǹkan tó wù yín pé bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn rè, nobody is forcing you, but don't try to force it inside the Bible or try to use Bible to justify your error or now saying that Bible no fẹ́ kẹ́ ṣe. Bible is not forcing. God will never force himself on you. Ó ti fi hàn wá ní ara àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a lè rí. So ẹ wá sọ wípé kò sí ká tó ń jẹ́ marine kingdom, wọ́n brainwash, wọ́n ṣe kinní kan. Pé wọ́n brainwash pé wọ́n fi ń deceive, pé kọ́ máa sọ pé àwọn marine kingdom mú dá. Mo mọ̀ pé wo fíìmù Merlin, tẹ́ ẹ bá dẹ̀ wẹ̀lẹ̀ padà lọ́wọ́, kẹ́ wá lọ ṣèwádìí pé story ìlú wo ló ń sọ. So even because ẹ fẹ́ sọ pé àwọn white, and don't forget that Christianity did not start from white, they even preached it to the white. So ẹ fẹ́ sọ wípé àwọn white yẹn wọ́n ń condemn nǹkan tó ní ṣe pẹ̀lú marine kingdom. Ṣé ẹ fẹ́ sọ fún wa wípé wọn ò mọ nǹkan tó ń jẹ́ spiritual kingdom ni? Ẹ fẹ́ sọ fún mi pé wọn ò mọ àwọn powers and principalities? Ẹ fẹ́ sọ fún mi pé wọn ò mọ wizard? Ẹ fẹ́ sọ fún mi pé wọn ò mọ gba àwọn nǹkan yẹn? Lórúkọ Jésù, ọpọlọ wa ò ní lọ. Jésù nìkan ṣoṣo ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹ̀yin èèyàn wa, ìgbẹ̀yìn ayé la wa, tí a máa rí oríṣiríṣi àwọn ẹ̀kọ́ láti gbé àwọn èèyàn kúrò lójú ọ̀nà òtítọ́. Ẹ kíyèsára, ẹ mọ́ tẹ̀lé o, ẹ má bàa parun. Ire o.